pé kí ni mo lè fi tí mo lè ṣe fún ẹ tí o lè appreciate. Mo wò ó pé tí n bá ní kí n kọ́lé fún ẹ o lè má lè appreciate ẹ tàbí tí n bá ní kí n ra mọ́tò fún ẹ but in another way mo wá wò pé nǹkan kan tí mo lè ṣe fún ẹ tó lè appreciate òun náà ni kí n sọ pé mo nífẹ̀ẹ́. Dàpọ̀. Ǹgbọ́. Ṣọ́rí. Jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ. Àfẹ́sọ́nà yẹn kọ́ lady yẹn. Ṣé àfẹ́sọ́nà? Péjú. Well, actually nǹkan kan ṣẹlẹ̀ láàrin mi àti ẹ and even òun gan ló ń advice mi pé kí n try láti get ìyàwó mi. Fún mi ní time díẹ̀ màmá rò tí bá rò tán I'll get back sí ẹ. Irọ́ o ní ìdẹ má tún máa stress ara ẹ tí wọ́n bá ti rò tán èmi àwa bá ẹ. Má worry mo ti wà okay ṣùtúbọ̀ I'll take care of myself. No má bá mi sọ yẹn try láti feel free kò feel at all. Mo ti wà free enough I'm very free in fact mo free bí ẹsẹ̀ àrùn. Mind you èmi mo nílé and èmi nìkan mo wà nílé so feel free. This. Ó dàbí pé ilé ìgbò fẹ́ ká ẹ̀ gan. Má rọ̀ mí yóò. No, ilé yóò wà kọ́lé. Mo ti wà okay mo mú. Mo ti wà okay ó ṣe gan. Mo ní nǹkan tí mo sọ fún ẹ. Mo ti gbọ́ náà fún mi ní time. In fact, ó dàbí pé I'm on top of the world now. But yeah. Like to. Hello, mi ọlọ́pàá. Okay, yeah, done now. Ṣé kò sí wàhálà o? Ṣorí ọ̀rọ̀ tó wà lẹ̀. Ká bá ní ká bẹ̀rẹ̀ ẹkún láti àárọ̀ dalẹ́ kò lè solve problem tó wà nílẹ̀ yìí. Àfi ká wo kí la ṣe lè yanjú ẹ̀ one by one. Báwo ni mo ṣe jẹ́ sí ẹ náà? Màmí lẹ jẹ́. Ǹjẹ́ o lè rántí genotype mi? Ni. Ni mi. Bàbá ẹ̀ tó ti ṣaláìsí, ǹjẹ́ o lè rántí genotype ẹ̀? Làwọn náà. Làwọn náà. Ṣé ó wá possible kí méjì kí wọ́n bí SS? Kò possible màmí. Àárín yẹn ò yé mi lè purọ́ fún ẹ o. Dókítà tẹ wá sọ pé ẹ lọ rí tó ṣe test fún yín tó ní wọ SS ara àbọ̀ ni báwo ló ṣe jẹ́ mo fẹ́ mọ̀. Dókítà yẹn ọ̀rẹ́ Dàpọ̀ ni but màmí ṣe mọ̀ pé mi ẹ̀ bá rò ṣá lọ́sàn tí o fẹ́ sọ̀rọ̀ yìí. Ọ̀rẹ́ Dàpọ̀ ni ó dẹ̀ dá ẹ lójú pé kò ṣe pé ó ṣe jàǹbá àbò gbàbọ̀dé. Akin ò lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Péjú Akin lè ṣe ń tójú bẹ́ẹ̀ lọ torí pé ń ṣe ni ò possible kí méjì kan bí SS. Mi ò bí ọmọ aláìsàn mi ò bí síkìlà mi ò dẹ̀ mú kan mọ́ kan mi ò mọkùnrin mi lẹ́yìn bàbá ẹ̀ tí mo bí ẹ fún. Ńṣe ló dá mi lójú wípé méjì ò lè bí SS o. Nǹkan tèmi fẹ́ sọ ń sìn ni pé màá fẹ́ kó lọ sí ọ̀dọ̀ personal doctor wa our family doctor kó o wá lọ bá òun á mọ whatever tó bá fẹ́ ṣe kẹ́ wá lọ tún test yẹn ṣe ń bẹ̀. Ṣé orí nǹkan tá bá ti gbà lọ́dọ̀ ẹni yẹn òun ni final òun lèmi dẹ̀ fọwọ́ sí bọ́ Akin ò lè ṣe bẹ́ẹ̀ Akin ò lè mi ò faramọ́ mi ò lè gbàgbọ́. Ṣé orí bàtà bá rí lè yanjú sìn àtúmọ̀ kí ni nǹkan míì tá a lè ṣe. Ok màmí màá lọ mo dẹ̀ promise pé whatever tó bá sọ fún mi màá fún yín feedback. Bọ̀ ká máa sunkún yìí kò yé mi o. Ẹ kú iṣẹ́ doctor mo ní kí wọ́n find out nípa result test tí mo wá ṣe the other time. Result test tẹ́ ṣe ó ti jáde but nǹkan tó wà ńbẹ̀ ni pé
clinic tẹ́ sọ pé wọ́n ti kọ́kọ́ ṣe test fún yín nǹkan tó ń sọ fún yín bẹ́ẹ̀ ó wrong nítorí lọ́dọ̀ wa ń bí ìgbà tá a máa kọ́kọ́ ṣe test yẹn nǹkan tó fún wa mo tún nípọn tún ṣe so that màá lè reconfirm bóyá òótọ́ ni or the same thing ni pẹ̀lú tọ̀hún. Doctor, ló wà mí báyìí. It's unfortunate. Ṣé pé irọ́ ni Dr. Akin pa fún mi? Dr. Akin. Okay. Ẹ ṣé doctor, màmá rí yín. All right. Hello there. Okay, it's alright. Èmi náà mo ti fẹ́ close. Kí n wá bẹ̀. Alright. Mo ń bọ̀ sí. Alright. Bye then. Call office ní Sàmú lọlé. Kí la sà? Mo ní kó wá bá mi ní Royal Crown. Royal Crown. Club yín kọ́ nìyẹn sà. Kí lẹ ṣe ń bẹ̀? Mo ń ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kan. Ẹ mọ̀ pé time ti lọ. Ìrọ̀lẹ́ sí already. Ibẹ̀ yẹn dẹ̀ jìnnà. Kí n tó débẹ̀ yẹn ilẹ̀ àti ṣú time ti lọ gan sà. Ọ̀rọ̀ tó ń bẹ́ sọ yẹn, mo gbọ́dọ̀ tó ta ẹ̀sọ́ lálẹ́. It's alright, sir. I'll try best me. I'll be there. Tó bá dé reception àgbélé, wà á bá wọn. Okay. Hotel. Yes, sir. Yeah, that's you know. This is far. Oh, yeah. Ó ti tí wá fún mi ní star kan. Báwo ni Alpha? Mami o. Aṣóòtọ́ ni gbogbo nǹkan tẹ̀ ń sọ. Ṣé wọ́n pé Dr. Akin pa irọ́ fún mi ní ṣá? Ó change result mi ni. Ni mí, ó dẹ̀ fún mi ní SS. Congratulations ọmọ mi. Kí ni mo sọ fún ẹ? Ọ̀rọ̀ tẹ́ sọ òótọ́ ni, òun náà ni mo sọ. Ṣùgbọ́n nǹkan tí Dr. Akin wá rí lọ́bẹ̀ tó fi wá irú sọ́wọ́ á sọ fún mi. Torí pé bí ṣe wà yìí, hospital ẹ̀ ni mò ń lọ. Mo lọ bá ṣe gbogbo wèrè ni. Fara ẹ̀ balẹ̀. Ó ṣe jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àbó mọ̀ pé Ọlọ́run ti gbèjà ẹjà báyìí Ọlọ́run ti gbé e lékè. Nígbà tó bá tún ṣe wá lọ múra tó lọ bẹ̀rẹ̀ sí jà, ìkíní ọ̀rẹ́ ọkọ ẹ̀ ló pèdè Akin. Wọ́n wá ní orúdù sí i. Ó ṣe jẹ́ ká kú mọ̀ wípé n tó kù ń sìn ni pé kó wá ọkọ ẹ̀ lọ, kó lè lọ fi rìsọ́ọ̀tì hàn. Ó parí. Nígbà tó bá lọ bẹ̀ tó bá sọ pé ó lọ ń bá fa wàhálà tí ò bá jẹ́wọ́ fún ẹ kí ló fẹ́ ṣe? Ká ní ò ní jẹ́wọ́ màmí. Akin ò ní jẹ́wọ́ fún mi. Lọ́wọ́ Jagamu kò ní jẹ́wọ́. Tí ó bá rí yín tútù á jẹ́wọ́. Kódà ó mọ nǹkan tó kù lọ fún ẹ tó fẹ́ fi destroy life mi tí ò sọ fún mi. Tí ó bá rí ìbọn ìyá á jẹ́wọ́ fún mi. Tí ó bá rí ìbọn ọdún mi fẹ́ fi ṣàkárẹ́ ẹ̀ ni o. Kì í ṣe pé mo fẹ́ ṣe anything pẹ̀lú ẹ̀ o. Ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo tó bá wà lọ fún ẹ báyìí ló máa kà fún mi. Níbo ló ti rí bọ̀? Ẹ̀yin fi yẹn lẹ̀ o. Adult mi máa mi anywhere mo ti lè rí bọ̀. Ṣùgbọ́n tí Akin bá rí eléyìí á lahùn. Àwọn nǹkan tó kù tó ti jẹ́ kó ti ṣe láti fi destroy life mi tí ò sọ fún mi tó bá rí ìbọn ìgbogbo ẹ̀ ló máa kà fún mi. Jọ fún mi Ọlọ́run wo kúnlẹ̀ mi. Má mi dìde. Mo bẹ̀ ẹ́ lórúkọ Ọlọ́run. Wo fàdémèdé mi lórí ṣàánú mi. Má sọ mí lórí burúkú, má sọ mí lẹ́nu. Nígbà tó bá gbé ìbọn náà báyìí tó bá lọ yìnbọn mọ́ tó ló fẹ́ fi halẹ̀ mọ́ tó bá lọ ṣe ìṣe mọ́ kí ló ṣé o mọ̀ fún wá sọ́dà pààyàn ni. Mami ẹ fọkàn balẹ̀ kò sí wàhálà ṣe ti gbọ́ máa padà fún yín rìtọ́. Ẹ ṣe Péjú ṣàánú mi Péjú. Ìwọ ọgbọ́n ẹlẹ́dàá mi mà ṣàánú mi ṣọmọdé yóò ní bàjẹ́.
jẹ́ báyìí máa gbà mí ẹ máa ra mí kalẹ̀ fún ẹ máa pa mí àbí èwo lóògùn oníbọn báyìí àbí irú ilé ayé wo la wà ẹnu òkọ́ ọmọ tá a bí mọ́ àwọn ní adọ́ọ̀tì lòun adọ́ọ̀tì ní kó gbé bọ̀ǹdá ní ẹ̀ ṣàánú mi.